Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ ẹ subscribe, hete. Face TV was Swoby.
mo fọwọ́ bàjẹ́ owó mo fọwọ́ bowó ajé o jẹ́ díẹ̀ lọ́wọ́ o ajé màmá jẹ́ díẹ̀ lọ́rùn láyé o olówó la alájẹ òdélé ayé alájẹ ló lówó lóde ọ̀run orí mi tètè là kọ́ jẹ́ mi là ó àṣẹ kọ́ jẹ́ mi là ó orí mi tètè là kọ́ jẹ́ mi là ó àṣẹ. mo fọwọ́ bàjẹ́ owó mo fọwọ́ bowó ajé o jẹ́ díẹ̀ lọ́wọ́. Àkí ẹ̀yin náà ẹ̀yin ọmọ ológun àkí yín o. Kábíyèsí mo dákẹ́ ńgbà tí àwọn ọmọ ológun dé ni o. Kì í ṣe pẹ́rù bà mí, ìbọn ni mo rí. General Adéwọ̀n ẹ káàbọ̀ o. Àmọ̀tẹ́kùn. Àwọn ọmọ tó tẹ̀lé wọn náà Àmọ̀tẹ́kùn náà ni wọ́n. Ẹ̀rù bà mí o. General káàbọ̀ sáà wa. Olórí gbogbo Àmọ̀tẹ́kùn. Ẹ káàbọ̀ sílẹ̀ pẹ̀lú àwọn akọni ibi náà ti rọ̀ lẹ̀. Tí bàbá bá ti dé, a máa bẹ̀rẹ̀ máa ṣe máa bẹ̀rẹ̀. Mo kí gbogbo àwọn. Ọmọ Balẹ̀dẹ̀ Òṣogbo. Mo kí gbogbo àwọn àjọṣogbo. Mo kí gbogbo àwọn olóòdọ́kọ́, mo kí lóòdì, mo kí bàbá mi ọba Sàkáríyà ọlá òsì Tolúbọ̀. Kábíyèsí mo kí yín o, ọba lọ́rọ̀ dúdú, ọba lọ́rọ̀ pupa, ọba lọ́rọ̀ lónìí rògbàrògbà lóde. Ẹ̀yọ́ tí wọ́n bá ti ẹ̀yìn olóòtú mẹ́rìndínlógún àwọn ni wọ́n wọlé wọ̀nyí látọ̀rí bàbá wa àràbà àwọn àgbáyé àwọn èèyàn àwọn dọ̀tún àràbà gbangba ìfọ̀ òjìlẹ̀ ní ọ̀ àti gbogbo àwọ̀ ẹ̀yìn àwọ̀ ẹ̀ka àbọ̀ ẹ̀jọ̀ ètò tòní àrùn tòní ẹ̀jọ̀ nítorí ọlọ́run àti gbogbo àwọn awo. Mo ti rí àwọn yẹ̀yẹ́ olúwo kí mo rí àwọn yẹ̀yẹ́ bọ́ba kẹ́yẹ ẹ̀ṣẹ́ o bẹ́ẹ̀ mo ti wo àwọn yẹ̀yẹ́ bọ́ba ní ìná gbogbo àwọn ẹgbẹ́ tó kù tí n bá ti rí àwọn ìjà sáyé ẹjọ́ nítorí ọlọ́run àwọn tá a wà lọ́ọ̀kan bí ẹjẹ́ ká dé fún àwọn awo ọ̀kan yìí níbi bíi ẹjẹ́ ká dé fún àwọn awo. A dẹ̀ tún fẹ́ kí àwọn yèyé Mòólú the lioness of Yorùbá kingdom a kí yín káàbọ̀ sí ọdún ajé 2021 mo ní ajé àfilé wa ṣèbùgbé àṣẹ. Àti gbogbo wa lẹ́ẹ̀kan sí ibikíbi tẹ́ bá ti wò. Ẹ jẹ́ kí ká kó òwòjú ọ̀nà. Ẹ jẹ́ kí àwọn àmì kọ́láyè kọjá gbogbo sọ. Ọlọ́dún rẹ̀ sínú àyẹ̀wò tó mọ́.